gbantọ́lọ́n ládàá o. Asọ́bùr sùúrù ní àkóríwí ó túbà tẹ́ ní gbá yín ká torí ilẹ̀ kọ́lé mi lọ́wọ́. Ibadallah ikhwatul iman ẹ̀yẹ rúsìn ọlọ́run. Ittaqullaha fi jami'i ahwalikum. Ẹ jẹ́ gbogbo ọ̀páyà ọlọ́run ní gbogbo òṣìṣì tá a bá bára wa. Bọ́ ọ bá bára rẹ ní 101 bọ́lọ̀ ti kọ́ nìyẹn. Bọ́ ọ bá ti jẹun àárọ̀ ó tún dalẹ̀. Bọ́ ọ bá bára rẹ ní 011 oúnjẹ ọ̀sán nìkan ní yọ àti talẹ́ dúpẹ́ fọlọ́. Bọ́ ọ bá bára rẹ ní 100 yóò sùn oúnjẹ àárọ̀ di bí aago kan yòókù tún dijọ́ kejì dúpẹ́ fọlọ́. Bọ́ ọ bá sì bára rẹ ní 1111 gbogbo ìgbà tó bá wù ọ́ ló lè jẹun. Yóò jẹun láago méje tíì àti búrẹ́dì, aago mẹ́wàá àmàlà, aago méjìlá iyán, aago mẹ́ta snaksi, aago márùn yóò tún ní tí ó jẹ, aago méje yóò lọ jẹ súyà. Bọ́ ọ bá bára rẹ bẹ́ẹ̀ ìwọ náà dúpẹ́ fọlọ́run. Ala ahwalikum bàbá bára wa pa lálàáfíà ìjà dúpẹ́ fọlọ́run o. Ẹlòmíì bá jí láàárọ̀ kó tó lọ àṣùbà yóò kọ́kọ́ lọ tọ́lẹ́ẹ̀tì ara rẹ̀ wà balẹ̀ dáadáa ni mo gbádùn kínní yìí. Ìgbẹ́ tí wọ́n yà ń rọrùn wọ́n ti lu ẹ̀gbẹ́ ẹlòmíì ẹ̀gbẹ́ ní ti yàgbẹ́. Kọ̀mọ̀ gbígbẹ́ bá ń bọ̀ gbígbẹ́ ò sí ọ̀rá tí wọ́n so máa lẹ́gbẹ̀ẹ́ ń nígbà ọ̀rá yẹn bá kún ní òtún mọ̀ kó ti yàgbẹ́ bẹ́ẹ̀. Allahu Akbar. Ẹlòmíì bá délé tọ̀ ìtọ̀rọ̀ ilé dá ilẹ̀ lu yáá. Ẹlòmíì wọ́n kí rọ́bà bọ́ ni kọ̀mọ̀ pé tọ̀ ń bọ̀ ó dìgbà tó bá kú kó tó lọ tú dànù. Ẹlòmíì bá jí tọ́ka ṣùgbọ́n àdán yóò wá sáré láti òkè àánú yóò sì sáré ní òkè àdó yóò tún padà. Ọ̀rá tí ẹnìkan tí physiotherapy máa ń lọ bá nílé tọ́lálàájì ẹ̀ dìde ká ṣe physio aláàjì sì bu ẹkún. Ọwọ́ rìn tí wọ́n ní ó rìn kò ju orí bẹ́ẹ̀dì sí pálọ̀ lọ́ba kò lè dá rìn. Ahwalikum kí ló ń banújẹ́ sí pé rọ́bà ló ń lò. Ibẹ̀ nìkan ní kò bẹ́ẹ̀ tú kíní kan kí ló kàn ọ́ pẹ̀lú yẹ. Ọ̀dà náà ẹni tí ọ̀lẹ́sẹ̀ tí èrìn kọ́. Ọ̀dà náà ẹni tí ń bẹ lójú kan náà tí ò lè paradà ńkọ́. Ọ̀dà náà ẹni tí ọ̀sẹ̀ ìmọ̀pọ̀hùn bẹ láyé ńkọ́. Ọ̀dà náà ẹni tó bọ́ sálìkì àmọ́ ńkọ́. Isbiru ittaqullaha bi jami'i ahwalikum gbogbo òṣèṣì tá a bá bára wa ẹ dákun ẹ jẹ́ apáyà ọlọ́run olówó náà wá ẹ jẹ́ apáyà ọlọ́run. Ọlọ́run lọ́kàn ni yóò dáa fún ọ. Nisful iman ìlàjì ìnígbàgbọ́ ni. Bí wọ́n bá ń pèèyàn ní mùmínì ẹ gbọ́ dáadáa tí orí rẹ̀ dá páàdì ṣòkòtò rẹ̀ lóòkè àbí ọ̀lóòkè àwọn ẹjọ́ Monday àti Thursday àwárí ìtọ́yẹ̀wùlẹ̀ tí ń jà ẹ sọ pé kì í ṣe mùmínì. Wọ́n bà nǹkan rẹ̀ jẹ́ ọgbà àrọ̀ ẹ sọ pé kì í ṣe mùsùlùmí. Wọ́n ń gbé ẹ mọ́tọ́ o wèrè làáfà o kò lójú tí o wàláhì kì í ṣe mùmínì. Torí pé al-iman ìnígbàgbọ́ 100 ni atọ́hát ìtẹ̀lẹ́tọ́lọ́run 50 ìṣe sùúrù ní 50 kejì. Àwọn èèyàn gbọ́ mi yé dáadáa. Ẹni tí a bá ti bá sùúrù níbi ọ̀rọ̀ ẹ̀ falaysa bi mu'minin irú ẹni bẹ́ẹ̀ ṣe mùmínì o nǹkan yọ orúkọ jẹ́ ni. Jama mùsùlùmí a sì ní má ṣe sùúrù. Nàìjíríà tá a wà yìí ó ti kọ́ wa a gbọ́dọ̀ ṣe sùúrù o. Bí a bá ní bí ìgbà ti rí lòun ó ṣe wà yọ lọ abolongo agodi mbẹ́mbẹ́ o ẹ̀wà ń yé sá wọ́n ń ra lọ́jà ó sì dá sórí iná
síbi kan lẹ́nìkan ó sì gbà jama ó ṣe bọ́ọ̀ bá lówó lọ́wọ́ tọrọ nílé ẹ má jẹ́ akánjú débi pé a fi bára wa níbi tí ọ̀dà wọ́n ti ní lọ wá orí tí mo bá mú kọ rẹ̀ wá wo àti wọn náà lẹ́jọ́jọ́ lọ sìnkú ó sì padà lọ bẹ̀ lọ́wọ́ bí wọ́n bá mú ọ ó léwu díẹ̀ o jama mùsùlùmí ẹja ṣe sùúrù dáadáa kí wọ́n là ń pè ní sùúrù habsun nafs òun náà ní ká de ẹ̀mí wa ẹ gbọ́ dáadáa ká de ẹ̀mí wa kó fẹ́ dìde kò tún wálẹ̀ èmi ní bá wí báyìí kò tún jókòó ìnígbà kò tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jama mùsùlùmí bá a bá kọ̀tà láàṣẹ sùúrù ìjọba ó padà fún wa ní sùúrù túláàsì o èló ni wọ́n jẹ́ ọ̀tọ̀ ńlọ ọjà nígbà ọjà lọ bá gbàyàn lójú lọ bá bọ́ àlìkìyàmà ọjọ́ tó ti wà ń bẹ̀ tó ń ṣe sùúrù jama sùúrù ṣẹ́jú mẹ́ta tọkàn workout lọ bá lé mi àwọn ọ̀dọ́ ni tí wá sí ìbáwí tẹ́ máa sọ̀rọ̀ lásẹ̀mílì tó yẹn wúlẹ̀ ẹ̀mí àwọn èèyàn ò tí kí o ara àwọn èèyàn sì fúyẹ́ ọba gbàyàn lẹ́sẹ̀ tọ́bí ilé pajúdé tí wọ́n rọ́ mi lé lórí tí ọ̀yájú ti ń ṣe báyìí bọ́ ọ sá lọ wọ́n mọ́ ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá ẹyọ kan tó fi lé bọ́ ní kọ́ parẹ́ jama gbogbo ran ọ̀daràn pátá tí ọwọ́ òfin bá tẹ̀ wọ́n ni wọ́n máa padà ṣe sùúrù túláàsì and they blame their works on devil wọ́n máa gbé ẹ dákun ẹ̀jẹ̀ ń jáde ẹ rí i pé mi gangan nígbà yín kú gbogbo àwọn olè.